tí n bá sọ pé kábíyèsí Ọlọ́run ẹ̀yin náà sọ pé kábíyèsí Olódùmarè. Tí n bá sọ pé ìbà Ọlọ́run ẹ̀yin náà sọ pé ìbà Olódùmarè. Tí n bá sọ pé àfihàn ẹ sọ pé àfọlọ́run. Ìkàlẹ̀ lómi o ẹlòmíì ní kànú débi pé tẹ́ ẹ bá ṣe 100 oore fún ẹ gbọ́ mi dáadáa, tí ẹ bá ṣe 100 oore fún ẹlòmíì 100 oore tẹ́ ẹ ṣe fẹ́ lòmíì, ọjọ́ tẹ́ ẹ bá ṣe àṣìṣe kan gbogbo 100 tẹ́ ẹ ṣe fún ọjọ́ gbàgbé àṣìṣe kan lókù tí ó mọ̀ dání tí ó mọ̀ lè parẹ́ dábúrú. àìmọye tẹ́ ẹjọ́ mọ́ rìn tó ní mọ̀ pé inú rẹ̀ ń bí pẹ̀lú bó ṣe ń lò kí bó ṣe ń dà. Ìkàlọ́ méjò ìkàlẹ̀ èèyàn inú ẹbí ẹ gangan ọ̀tá ń bẹ àdúgbò tẹjọ́ ń gbé ìwọ ń kọ́lé tí okùn lọ́dà ẹlòmíì tí ọrí tiẹ̀ ìkàlọ́ mi yàn o ìkàlọ́ mi yàn. Mo fẹ́ kọ́ a ní ifá kan mo bẹ̀rù ọ̀tọ̀ bàbá fídíò ìpàdé share rẹ̀ comment kọ like kó o sì rí kó gbìyànjú iṣẹ́ yìí. Ìkàlọ́ méjò ìkàlọ́ méèyàn èmi èèyàn burú inú tó jìjò láyé inú ẹ̀dá ni ìwà ò sí mọ̀wọ̀ ẹ̀dá ṣùgbọ́n wọ́n ní kó tọ́jú ara ẹ̀ ìyìn rẹ̀ lómi ń bọ̀ bá ló lọ kò ní sá eré ẹlòmíì mọ̀ pé tó ń bá ń jí àwọn ẹnìkan kò ní rí òun ṣùgbọ́n nígbà tí nǹkan bá bẹ̀rẹ̀ sí ní yí padà láyé ó ràn jú mọ́ ọ kò ní tọ́jú ara gbogbo tó bá rí fàájì ni ó mọ̀ sí ogun mọ́tò bọ̀gìnì ọ̀nkálí tó wù ó sì rò pé inú àwọn kan tẹ́jọ́ ń ṣiṣẹ́ ń pọ̀ ó sì pé inú wọn ó dùn ó sì ń wo rẹ̀ ràn mọ́ jẹ́ kí wọ́n pa ọ́ iṣẹ́ tó o ṣe jẹ́ nǹkan rẹ̀ ó lè jẹ́ tán o ṣùgbọ́n jẹ́nu ẹ̀tẹ̀rùn kó tó lọ ń kọ́ ní ifá kan lọ bá ń wá òròmọ adìẹ ẹyọ kan wà ra ìkódẹ méjì tó bá ti wá mú òròmọdìẹ hùn wá fi ìkan bọ̀ ní ọ̀fun kó yọ yẹtuyẹtu síta tó o bá ṣe Fatima ọkọ ìtọ́ fojú fò tí ẹ bá ọ wá mú ìkódẹ kejì fi bọ̀ lójú kejì kó yọ fi bọ̀ lójú àkọ́kọ́ ojú ọ̀tún kó yọ lójú òsì bóde gbèjù sínú àgbàdá wá lọ mú ẹ̀gún èsùsú lọ wú ẹ̀gún èsùsú lọ wú fún rẹ ẹ̀gún èsùsú tó bá ti wú díẹ̀ tó ti tọ́ báyìí kó dà lé lórí ìfún pẹ́pẹ́yẹ ògùn jù bá ń lọ wá jò tó bá ti jò pò mọ́sẹ̀ tó bá ti pò mọ́sẹ̀ lọ rán àpò àsùnràn funfun tàbí igbá tàbí ike wá kó sínú kó wá mú abẹ́rẹ́ ẹyọ kan kó wá fi gún ọ̀sẹ̀ lórí abẹ́rẹ́ kan dondo kó fi gún ọ̀sẹ̀ lórí. ìyẹn bẹ́ẹ̀ o ibi wọ́n pọ̀ wà ní gbà wá mọ́ ṣiṣẹ́ lẹ̀ fọ́tà ọ̀tá ọ̀fẹ́ kó o ṣiṣẹ́ kó o jẹ́ mọ́ ṣiṣẹ́ lẹ̀ fọ́tà jẹ́ o ní kú fọ́tà yọ èmi náà ní kú fọ́tà yọ o ní wọlé àárẹ̀ èmi náà wọlé àárẹ̀ ṣe ifá ìsọwọ́ mọ́ bu ọṣẹ ìwé lẹ́ẹ̀kọ̀ọ̀kan orí pé mo rẹ́rìn ẹ̀ ń bá lóhun ó sì ọ ara ẹ̀ ní ó sì ifá tí mo fún yín yìí gbogbo aburú tó bá rí ọ fẹ́ ṣẹlẹ̀ síyàn láyé yóò sì bọ́ kó dànù gbogbo téèyàn bá ronú aburú sí ọ pé ẹ lọ bá ń fi èṣù sí lámọrin èṣù ó sì sí mọ̀ bu ọṣẹ ìwé ṣe fọ́mọ rẹ mọ̀ jẹ́ kó ìdààmú bọ̀ kó o tó mọ sáré mọ̀ jẹ́ wàhálà òdì kó o tó mọ wo solution tọ́sẹ̀ bá wà lọ́wọ́ rẹ ń lè parọ́ fún ọ ẹ ń bá ní tiẹ̀ lò fẹ́ kó dání inú yàrá ni ó ti máa jẹun kì í sóun ní ó tún padà wò ìta mọ́ inú yàrá inú ilé ni ó ti máa jẹun èmi bàbá gbèrà mọ̀ sọ bẹ́ẹ̀ lọ gbìyànjú ẹ̀ iṣẹ́ àwọn ìyá mi ni wọ́n máa gbìyànjà ni iṣẹ́ táwọn eléyẹ fi gbìyànjà ni lọ gbìyànjú ẹ̀ kó dán wò bó bá sì rí kó fún mi lábọ̀ nọ́mbà mi yí padà 08262 590070 èmi náà nígbè bàbá gbèrà wàhùn káfá ìpàdé o.